olóòtú ǹjẹ́ ṣe mọ̀ pé bí kánsà ṣe ń pa ọmọdé tó ń pa àgbà yìí èso máńgò tìtìnú ẹ mọ̀ fẹ́ tó àṣírí mi. kóró inú máńgò ǹjẹ́ ṣe mọ̀ pé ó wo kánsà. àwọn àìsàn wo lẹ ti fi ewé àti egbò wòsàn tó dá yín lójú. a ti fi ewé àti egbò olóòtú a ti fi wo high blood pressure láì ní òǹkà. ẹ̀jẹ̀ ríru ẹ máa bá mi sọ ní Yorùbá ẹ máa bá mi sọ Yorùbá. ẹ̀jẹ̀ ríru láì lóǹkà. a ti fi ewé àti egbò a ti fi wo diabetes láì ní òǹkà. ìyún ẹ̀jẹ̀ ṣúgà. ìtọ̀ ṣúgà ẹ mọ̀ sọ ní Yorùbá lórí àwọn èèbó ń burú. a ti fi ewé àti egbò a ti wo prostate enlargement tó ní í ṣe pẹ̀lú àárẹ̀ nínú nǹkan ilé ìtọ̀ ọmọkùnrin. a ti fi ewé àti egbò láti bí mo ṣe sọ a ti fi wo sickle cell tí ò ní òǹkà. a ti fi ewé àti egbò a ti fi wo cancer láti bí mo ṣe sọ fún yín ní títí cancer yẹn tí ó bá sì wà ní early stage ó rọrùn láti tètè bójútó. ewé kírè. olóòtú mo kí yín pé ẹ kúlé mo dẹ̀ kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ ń wò wá káàkiri àgbáláyé ewé yìí ni wọ́n ń pè ní ìrèké ọmọdé. ìrèké ọmọdé. wọ́n dẹ̀ tún ń pè ní tẹ̀tẹ̀rẹ̀gún. wọ́n ń pè ní tẹ̀tẹ̀rẹ̀gún. bẹ́ẹ̀ni. ṣé a máa dùn lẹ́nu lẹ ṣe ń pè ní ìrèké ọmọdé. ó ní adùn ṣùgbọ́n kò rí bíi ti kìkan má ìrèké. kí ni tó wà fún kí ni wọ́n fi ń ṣe. bó ṣe wà yìí kí wọ́n ní ọ̀sà fẹ́ pa èyí. ọ̀sà. bẹ́ẹ̀ ni olóòtú. ẹ yá gbọ́. ẹni yẹn ti lo gbogbo oògùn kò ṣiṣẹ́ ó ti lo tòyìnbó ó ti lo ti ìbílẹ̀ ṣe rí ewé tí ó wà lọ́wọ́ mi tá ń pè ní tẹ̀tẹ̀rẹ̀gún ọ̀ ìrèké ọmọdé ní èdè àwọn míì ẹ ṣáà jẹ́ kó wá kó gbó ọ̀ kó gun pẹ̀lú ewé àti gbogbo ẹ̀ kó gun pẹ̀lú èèpo ọ̀gẹ̀dẹ̀. èèpo ọ̀gẹ̀dẹ̀ wo ń bẹ̀. èèpo ọ̀gẹ̀dẹ̀ dúdú ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kó gun pẹ̀lú ẹ̀ kó sa tó bá sa kó kú kó wá máa fi half spoon kó máa fi mu òkè. ìlàjì síbí. kó máa fi mu òkè láàárọ̀ àti ní alẹ́ lótú kó tó lò fún ọjọ́ mẹ́ta ọ̀sà máa sá lọ. ewé tẹ̀tẹ̀rẹ̀gún. bẹ́ẹ̀ni. ǹjẹ́ sọ ni pé kí wọ́n ó lọ̀ àbí. wọ́n á gun. wọ́n kọ́kọ́ sa yóò gbẹ. wọ́n á sa pẹ̀lú èèpo. bó ṣe wà yìí wọ́n ó sa yóò wá gbẹ. tó bá ti wá gbẹ tán kí ni wọ́n wá ṣe. wọ́n wá kú. wọ́n sọ di lẹ́búlẹ́bú. wọ́n sọ di lẹ́búlẹ́bú. wọ́n sọ di powder. ẹni yá wa máa fi mu òkè láàárọ̀ àti ní alẹ́ ìlàjì ṣébí fi ń jẹun ni. tó bá máa fi lò fọ́jọ́ mẹ́ta ewé tí ò bá ti ṣiṣẹ́ la máa ń lò fún ọjọ́ tó pẹ́ láàárín ọjọ́ mẹ́ta kò sí lẹ́bù tí ọ̀sà yẹn lè wà ibikíbi tí ì bá wà nínú àgọ́ ara ó máa disappear. ewé yìí ní ìsìn ṣé gbogbo bí lèèyàn ti wá lè rí i. ipa odò láti sábà máa ń rí. bó bá ń ṣe mí bó bá di pé kíní tá à ń sọ yìí ń ṣe mí tí mo sì ń wáwé ìkiri tí ń wà á rí ṣé mo lè wá kàn sí yín. ẹ lè kàn sí wa olóòtú àti ní ìta ti ṣe tó ti wà ní capsule. ẹ̀yin náà ẹ mọ̀ ń tọ́jú ọ̀sà. bẹ́ẹ̀ ni. àwọn kan wà wọ́n mọ̀ ń pé kan wà chronic o. whether chronic or not chronic irú òyìnbó kóyìnbó tó yẹ level kí level tí ì bá wà within 3 days ni mo ń sọ ẹni yẹn á rí àyípadà. ìyẹn ni ọ̀sà pẹ̀lú ewé yìí. bẹ́ẹ̀ni tẹ̀tẹ̀rẹ̀gún. kí làwọn nǹkan tẹ̀ tún lè tọ́jú. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run olóòtú ǹjẹ́ ṣe mọ̀ pé bí kánsà ṣe ń pa ọmọdé tó ń pa àgbà yìí. èso máńgò tìtìnú. ẹ mọ̀ fẹ́ tó àṣírí mi. kóró inú máńgò ǹjẹ́ ṣe mọ̀ pé ó wo kánsà. dóò ó wúlò fún early stage kó tó di pé ó ń di level chemo ó ń spread káàkiri tí a bá wá kóró inú máńgò tá a yọ kóró inú ẹ̀ yẹn tá a sá tá a kú ẹni yẹn lè gun kó sè bí àgbo kó máa mú ní gáàsì kan láàárọ̀ gáàsì kan ní ọ̀sán gáàsì kan lálẹ́ olóòtú tó bá jẹ́ pé kò tí ì kọjá level pàṣẹ bí mo ṣe sọ early stage tẹ́ni yẹn bá sà ti ń rí ìmọ̀lára ẹ̀ olóyìnbó tó ti rí àpẹẹrẹ. yes prevention is better than cure. kóró mango ó mà tọ́jú cancer. ṣùgbọ́n ní bọ́n ti ṣe o èèyàn lè dá nìkan ṣe yín o ṣùgbọ́n wọ́n lè kàn sí yín. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni sà.
ṣe èyí náà ni ó di méjì. ó di méjì. sickle cell ká ní pé ẹ wá níjẹta àwọn kan tiẹ̀ wá tí wọ́n wá dúpẹ́ olótú níwájú ọlọ́run ǹjẹ́ ṣe mọ̀ pé ìkan lára àwọn tí atọ́jú ọmọ ẹ̀ fún sickle cell òun ló ra fóònù tó tó rọ lódùmarè ló bùn wípé ẹ ǹlẹ́ o pé ẹ gbà o tó tó rọ lódùmarè. bẹ́ẹ̀ ni sickle cell ló ti di nǹkan àfìsẹ́yìn. ó sì tán. ó ti tán. ṣé lẹ́yìn tí ẹ kọ́ sọ́njò ní ìta gbé yín síta lójú òpó yìí náà ọlọ́run lágbára púpọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ní sọ wípé yorùbá level pé irọ́ ló wà ń bẹ̀ ṣé ewé àtegbà mọ̀ ṣiṣẹ́ báwọn àwọn kan mọ̀ pé yorùbá level. ṣe rí gbogbo oògùn òyìnbó tá ń lò sà lótò inú ewé àti egbò náà láti lò ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé business is business. ọ̀nà tí oògùn òfin kíọ̀ tó fi ń manage ó yí àwọn tó ṣe é of course mi ò ní sọ̀rọ̀ lọ́bẹ̀ olótú bọ́ ní ti tiwantiwa ní ti ìbílẹ̀ yìí ó kíọ̀ tí ẹnìkan bá ń ṣàìsàn tí ó kàn sí wa tá a tọ́jú ẹ̀ tí ó gbégbá ọpẹ́ nǹkan táwa ń retí lọ́dọ̀ ẹni yẹn ni pé kó tún rìfà ẹlòmíì sí wa kì í ṣe pé ká wá place ẹ lórí lifetime drug. All because of wípé of course olóòtú mo ti ní mi ò ní sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn. bí ò bá nílò pé ẹ sọ ẹ mọ̀ sọ o bí ò bá nílò pé ẹ sọ ẹ mọ̀ sọ wọ́n ń gbọ́ yín. so ewé àti egbò òun sì ní gbòǹgbò ìwòsàn so far sir. níbi tí ewé àti egbò tí ó lágbára dé ọ̀kẹ́ àìmọye òǹkà in fact mo yìí ń sọ fún àwọn kọ̀ọ̀kan tí wọ́n rẹ́dì tí wọ́n dẹ̀ wà nítòsí wípé ọjọ́ kan yìí ń bọ̀ tá a máa pè yín olótú tí ẹ wá máa kọ́fà wa live tá a give live testimony kò sí bí a ṣe lè sponsor wọn káṣírí mọ́tò but àwọn eléyìí o ẹ mọ̀ pé agbára ń bẹ nínú ewé àti egbò. àwọn àìsàn wo lẹ ti fi ewé àti egbò wòsàn tó dá yín lójú. a ti fi ewé àti egbò lótú a ti fi wo high blood pressure láì ní òǹkà. ẹ̀jẹ̀ ríru ẹ máa bá mi sọ ní yorùbá ẹ máa bá mi sọ yorùbá. ẹ̀jẹ̀ ríru láì lóǹkà. a ti fi ewé àti egbò a ti fi wo diabetes láì ní òǹkà. ìyún ẹ̀jẹ̀ ṣúgà ìtọ̀ ṣúgà ẹ mọ̀ sọ ní yorùbá lórí àwọn èèbó ń burú. a ti fi ewé àti egbò a ti wo prostate enlargement tó ní í ṣe pẹ̀lú àárẹ̀ nínú nǹkan ilé ìtọ̀ ọmọkùnrin a ti fi ewé àti egbò láti bí mo ṣe sọ a ti fi wo sickle cell tí ò ní òǹkà a ti fi ewé àti egbò a ti fi wo cancer láti bí mo ṣe sọ fún yín ní títí cancer yẹn tí ó bá sì wà ní early stage ó rọrùn láti tètè bójútó bọ̀ tó bá ti wá ń di pé wọ́n ti gba chemo wọ́n ti gé gbogbo ara ó ti ń dìbàjẹ́ lọ ní level yẹn 50-50 ni bọ̀ tí ò bá ti dé level yẹn olótú. tó yẹ pé èèyàn ṣẹ̀ṣẹ̀ ń rí i pé ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. tó ṣẹ̀ ń rí i lára olótú mo ní àmì ìdánilójú mo fi ń dá yín lójú pé ewé àti egbò tó tọ́jú wọn ó wà agbára ń bẹ nínú ewé àti egbò ọ̀kẹ́ àìmọye àìsàn in fact mo fẹ́ lè sọ fún yín pé kò sí àìsàn tó wà tí ò sí ewé àti egbò tó ń tọ́jú ẹ̀. kò sí àìsàn tí ò sí ewé àti egbò tí ń tọ́jú ẹ̀. kò sí àìsàn tí ewé àti egbò ẹ tó jẹ́ kí mo ti sọ lójú yín rí màá tó sọ lẹ́nu ẹ wo continuous menstrual pain hormone imbalance mo ti rí ẹni tí ó jẹ́ wípé for almost 3 months ló fi ń ní ẹ̀jẹ̀ yẹn tó jẹ́ pé olóòtú máa tún ju èyí sínú afẹ́fẹ́ fún àwọn èèyàn. ẹ fẹ́ fáwọn obìnrin láṣìírí àṣírí wo lẹ fẹ́ fún wọn báyìí. ẹ ṣe olóòtú ǹjẹ́ ṣe mọ̀ pé tí obìnrin bá ní ìríra pé ẹ̀jẹ̀ ò dúró tó wá fi ń di ẹ̀jẹ̀ ń ṣàn ṣáṣáṣá ó ń jáde lára wọn ṣáṣáṣá. as a result of infection or as a result of menstruation whatever olóòtú ẹ jẹ́ kó lọ wá ọ̀dọ́dọ̀ pọ̀pọ̀. ọ̀dọ́dọ̀ pọ̀pọ̀ bẹ́ẹ̀ ni olóòtú. ìyẹn kíní orí rẹ̀ ń ṣeréṣeré orí rẹ̀ ń tó ẹ̀sẹ̀ ń yọ jáde ń kíní ó fi ṣe. ẹ jẹ́ kó wà ní ìwọ̀n ọwọ́ bíi méjì kó gbó kó mú olóòtú ṣẹ́rí eléyìí tí mo ń sọ
kọ́lọ́ má jẹ́ káyé mú wa Àmín. ẹ̀jẹ̀ yẹn ò lè kọjá 1 hour tó máa dúró. Obìnrin tí ò bá wá rí nǹkan báwọn tí ò bá rí nítòsí ibi tí ó ti rí bóun ni ó ti ṣe. tó bá kàn sí wa gbogbo ẹ̀ wà tá a ti ṣe sí capsule tá a ti ṣe sí tíì. ẹ tún wá sọ di capsule nílànà ìgbàlódé ṣé ìyàtọ̀ wo ní bẹ láàrin ìtẹ́ wá ṣe sùn àti bó ṣe jẹ́ ewé ẹ ti ṣe di sí capsule. ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé a ti ṣe sí capsule láti lè regulate dosage a ti ṣe sí capsule láti lè mọ̀ bóyá ó wà toxic that is bóyá ó ní ìpalára yálà lórí ọkàn lórí ẹ̀dọ̀ àbí ní títí ìfun gbogbo àwọn nǹkan yẹn la ti ṣe tí a dẹ̀ ti rí pé ó ti la gbogbo all the medical analysis àti toxicology òun la ti ṣe so gbogbo ẹ̀ dẹ̀ ti wà tí ìjọba sì fọwọ́ lù. kí ló kọ yín gan. orúkọ mi ni Abiodun Emmanuel but orúkọ company wa ni LifeMed Herbal Clinic. LifeMed Herbal Clinic tí ẹ sì máa ń wo oríṣiríṣi àwọn àìsàn tí ẹ máa ń fi ewé àtegbò fi wo àìsàn ọ̀pọ̀lọpọ̀ ló ti dààmú nígbà míì ó lè jẹ́ ibà lásán ní ṣẹlòmíì wọn a máa wọ́nà àbáyọ ǹjẹ́ ẹ lè bá èèyàn ṣògùn ibà pétọ̀ tó bá tẹ̀ wá di pé ibà ó gbé ni ṣánlẹ̀ bóyá ẹ lè ṣe ránṣẹ́ fáwọn èèyàn àti pé àwọn nǹkan wọ̀nyí náà tẹ́lẹ̀ ń wò tẹ́ ní ẹ lè wòsàn wọ̀nyí ǹjẹ́ àwọn tó bá wà lókè òkun tó bá wà níbi tó jìnnà bóyá àwa ń bàdàn ní ìsìn àwọn kan wà lẹ́kọ̀ọ́ ọ wá ní kẹ́ bá àwọn ṣe nǹkan báyìí báyìí o bó ni ó ṣe dọ́dọ̀ wọn. olótú kò síbi tí ẹni yẹn lè wà tí a ní sẹ́ǹdì sí léni a ṣe sẹ́ǹdì sí àwọn tó wà ní London àti America. So tán bá kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa a ṣe oral interview fún wọn láti lè mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀. kí ni ìrèdí tá fi ń ṣe oral interview yẹn ni pé a ti rí ẹni olótú tó jẹ́ pé stroke ló fẹ́ ní ṣùgbọ́n tó ń tọ́jú arthritis. ó fẹ́ ní ìrọ̀párọsẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan mi ló ń tọ́jú. tó jẹ́ pé arthritis ìmọ̀léegun ló ń gbé káàkiri. nínú ìwádìí tí a ń ṣe ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tá a jọ ń ṣe la discover pé stroke a ní nǹkan tó dẹ̀ ti ń gbé káàkiri láti bí ọdún bíi mélòó kan láàrin oṣù mẹ́ta a máa fún lóògùn arúmọléegun dẹ̀dẹ̀ àwátì. so ẹnikẹ́ni ibikíbi tí ìbá àti tó bá wà ní gbogbo àgbáyé kò síbi tí ó wà tó ti lè kàn sí wa tá a lè ṣe iṣẹ́ tá a dẹ̀ fi ránṣẹ́ sí. ọ̀dà kí ni nọ́mbà yín. 081-31-37-1801. ẹ pè sí lẹ́ẹ̀kan. 070-31-37-1801. ǹjẹ́ bàbá Benin lásìkò náà lè máa pè yín. kò sígbà tí wọ́n lè pè mí olóòtú. ṣé lórí WhatsApp ni. lórí WhatsApp kò sígbà even bọ́ọ̀n tilẹ̀ pè kàn tẹ ìwé ránṣẹ́ gbogbo ìgbà tí n bá débẹ̀ màá dá wọn lóhùn. in fact ẹlòmíín lè fìwé ránṣẹ́ kémi fúnra mi kí n pè é ká dẹ̀ ṣe àlàyé ọ̀rọ̀ fúnra wa. ẹ lọ dá yín lójú gbogbo àwọn àìsàn tẹ́ ẹ sọ yẹn ó dá yín lójú ẹ lè wò wọ́n sàn ẹ tún kálẹ̀ kan sí i. high blood pressure ẹ mọ̀ sọ ní Yorùbá. ẹ̀jẹ̀ ríru àkọ́kọ́. ìtọ̀ ṣúgà. ẹlẹ́ẹ̀kejì. sétọ̀. ẹlẹ́ẹ̀kẹta. diabetes. ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ ti ìtọ̀ ṣúgà náà nù mo mọ̀ pé kò mọ́ra. stroke. sickle cell. fibroid. ulcer. àti ọ̀pọ̀lọpọ̀ lè fi ewé àti egbò tẹ̀lé fi ṣe. kì í ṣe pé a lè fi ta ti fi ewé àti egbò wò sẹ́yìn sàn. ń bọ̀ lọ́fíìsì yín wà. ó wà ní unit 9 technical incubation center Adó-Èkìtì. nílùú Adó-Èkìtì níbẹ̀ lọ́fíìsì yín wà tí wọ́n sì lè kàn sí yín. oúnjẹ òní lẹ́yìn tá a gbé abala àkọ́kọ́ jáde sójú òpó ayélujára wa ní Facebook àti YouTube wa màmá kan ń pè wá tí wọ́n ń pé àwọn nílò nọ́mbà yín mú ni ṣé bẹ́ẹ̀ dákọ̀ nọ́mbà yín jọ náà lọ́n kó má jẹ́ pé bóyá ẹ ò gbóhùn sókè dáadáa mo dẹ̀ mọ̀ pé màmá yẹn ó kàn sí yín lẹ́yìn rẹ̀ ṣé ẹ dá wọn lóhùn. a dá wọn lóhùn. torí wọn làwọn ti dààmú púpọ̀ láti kàn sí yín. a dá wọn lóhùn olóòtú Ọlọ́run dẹ̀ pa gbogbo. tó tó rẹ̀ lódùmarè ẹ pé nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. 070-31-37-1801. tọ́ náà lẹ ti gbọ́ ohun o kílẹ̀ pé ó kọ yín. Abiodun Emmanuel. Bàbá Abiodun Emmanuel wọ́n ti ka àwọn àìsàn tí wọ́n lè fi ewé àtegbò tí wọ́n lè fi wò
wọ́n sì sọ pé àwọn ti fi wò ó pé ẹ̀rí mọ́ jẹ́mìlìṣó ọ wà ńlẹ̀ kò jẹ́ bó tilẹ̀ wọ́n jẹ́ mo kí wa o Òjó Awógbèmí ló kọ tèmi